ṣe rí bébí ti fẹ́ gbé ọ̀rọ̀ tèmi yìí mo fẹ́ káwọn yóò bá ń gbọ́ kì í ṣe pé ọmọ ni wọn ò bírí o àti ládùúgbò bíi tí kálukú wa náà ti wá gbogbo oríire tẹ́ ẹ bá rí téèyàn ṣe láyé ẹni toríire yẹn bá lọ bìlọ́ǹgì sí òun ni bí ìdùnnú ẹni tó gbọ́ ó ti rí ẹni tí ń ṣàdúrà fún gbogbo ayé níjọ́ tí wọ́n sọ pé àwọn bímọ mo ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹni tí ń bẹ lọ́run fáwọn èèyàn tí ń já sí rọrùn Ọlọ́run ò jẹ́ kí tiẹ̀ ó yíwọ́. Alhamdulillah. ẹ máa gbájú sọ kankan fún yín lẹ́ẹ̀kan ẹni kọ́ lọ́n fún yín lówó tó bá fún yín lówó ibi Muhammadu Rasulillah náà lẹ́ẹ̀ máa ná sí wọ́n ti sọ fún wọn pé má kówó lọ bò mí wọ́n ó hẹ́díìtì fídíò rẹ̀ wọ́n ó gbé sáyé pé ń tọ́ sọ ọ̀ síbẹ̀ o. bá a ti wá wà ń bí tí wọ́n wá gbé jáde pé ẹni tí ó gbó kọ́ ọmọ jáde bàbá wa lágége kún fàyàkùn kún fàyàkùn sọ ọ̀rọ̀ wákàtí kan kò sì súyàn ó dàbí kí kún fàyàkùn tó máa sọ lọ kó máa sọ lọ pé owó ẹ̀yin gan tó kìíní ẹ máa ṣe nǹkan yín kájí ẹ máa gbọ́rọ̀ bàbá wa lágége wá gbórúkọ ọmọ jáde gbogbo wa náà wá ń fetí gbọ́ tí sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àyè tí bàbá lágége wà yẹn àyè tó tọ́ọ̀fù náà wà àyè bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori àyè tó tọ́ọ̀fù ni tí ẹni tí kò tọ́ọ̀fù bá bọ́ sórí àyè yẹn máa dọ́ọ̀lù. Oh my God. Mama ẹ má lọ lásìkò tèmi Ọlọ́run nípa tí ń jẹ́ ẹ jókòó náà ẹ jókòó ìṣẹ́jú márùn-ún ẹ má bà tèmi jẹ́ ẹ jókòó àsìkò tèmi lẹ́wàá dìde ìṣẹ́jú méjì náà ló kù èé ṣe èmi náà wẹ̀ táwọn yòókù náà wẹ̀ wọ́n bá ti já ọkọ̀ jára rẹ̀ ayé babalágége baba wa Sheikh Adam nígbà tí Sheikh Adam ń bẹ láyé sọ ma pé mi ti ń sọ̀rọ̀ yìí ní sèmi àdàbíyà ní ń sọ̀rọ̀ yìí bọ́rọ̀ ti rí ni mò ń sọ yìí o ìwọ tó bá fẹ́ jáde tì mí jáde ìbí èkú dá yín lóhùn ẹ̀yin wèrè tẹ́ wà lórí Facebook ìbí dá yín lóhùn baba wa Sheikh Adam ní àsìkò tí wọ́n lu ayé yẹn gbogbo ẹni tó wà láyé ńgbà náà ó mọ̀ pé babalágége Sheikh Adam wọ́n tọ́fù ẹ wá máa gbọ́ ńgbà tí Sheikh Adam wá kú tí wọ́n lọ tí wọ́n bá gbèrú mùdírù márkàsì síbẹ̀ tá máa lọ gbé ẹni tó dọ́ọ̀lù síbẹ̀ wàláhì ó lè ba àyè yẹn jẹ́ bọ̀ mùdírù márkàsì náà tó wá tọ́ọ̀fù wọ́n tọ́ọ̀fù gan o tó bá di sẹ́yìn wọn kí ló ń ṣe ẹ́ ìwọ wo ni ẹ́ yóò yẹ tẹ bu tiẹ̀ fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó wá wà nínú oríire wípé ọmọ wa tí a bí bàbá wa lágége àwọn ni wọ́n wá gbé ọkọ ọmọ náà jáde. Alhamdulillah. Allahu Akbar. Oríire ńláńlá ni ẹ̀rọ kan bá ń pè Allahu Akbar. Allahu Akbar. Toríire tiẹ̀ náà bá lè bọ́ kalẹ̀ sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ìdè mi ò wí bẹ́ẹ̀ náà ni pé Ọlọ́run jọmọ wọ́n lálùbáríkà. Àmín. Yíyẹ̀lì Ọlọ́run jọmọ wọ́n lálùbáríkà. Àmín. Gbogbo ẹni tẹ́ ń bẹ bí ẹ wí tẹ̀lé mi pé Sheikh Abdulrahman. Wọ́n náà wí. Ọlọ́run jó lálùbáríkà. Wákà kan bẹ tí mo fẹ́ dá báyẹ̀ bá ti já ìwọ náà já àmọ́ kẹ́ tó gbé wákà yẹn orin kan bẹ nínú wákà yẹn mo fẹ́ kọ́ náà mo kàn fẹ́ fi ta àwọn èèyàn jí Olúwa máa mú mi wọ́n fà mí fáwọn amúni òun lórin yẹn ìmáàmù kún fàyà kún ẹni tó kọrin yẹn ó wá ní ìwọ ọ̀rẹ́ mi máa fi inú wénú ẹ bá ń wí fún ọmọ ìyá mi báwọn ìwọ ọ̀rẹ́ mi máa fi inú wénú ó nítorí bó fi inú wénú wà á jẹ́wọ́ ọ̀rẹ́ bá nu sọ máma béèyàn sọ ọ̀rẹ́ ojú láàrí ọ̀rẹ́ òde ọ̀rẹ́ nípa ni ọ̀rẹ́ nílànì ẹni tó ṣoògùn àfẹ́rí fáyán òun ló ṣàrìnà kó fàdí rẹ̀ iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá nìyẹn gbọ́kàn lọ́lọ́run má gbára lẹ́nìkan ọmọ aráyé wọn lẹ́nu méjì wọn ní ṣe bá wí fún kò gbọ́ ni Olúwa máa mú yín àmín máa fàyè fáwọn amúni.
ọmọ aráyé wọn lẹ́nu méjì wọn ní ṣe bá wí fún Olúwa máa mú yín máa fà yín fáwọn amúni ọmọ aráyé wọn lẹ́nu méjì wọn ní ṣe bá wí fún kò gbọ́ ni. wí dáadáa wàlẹ́sà àbínú máa ń wá dà ní ráàyà àìníhì ó wà ní wàlákín àhí máa ń wá dà ní fílmù sọ ibi. aráyé wọn lẹ́nu méjì wọn ní ṣe bá wí. gbogbo wọn yẹ̀dà kó wa wọn bá aráyé wọn lọ́kọ́ sáko bàbá ọlọ́dán wọn ní ṣe bá rí fún ọmọ aráyé wọn lẹ́nu méjì. àwẹ̀ fún ẹ ṣeun ọmọ aráyé wọn lẹ́nu méjì. bàbá wa Ainu Ridoh ọlọ́run ní mú ẹ̀yin náà kò ní fà yín fún ẹni tí ó mú yín ẹ tún wá kọ́ ayé lẹ́kọ̀ọ́ nígbà tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ní káwọn àyà yìí jókòó ẹ wá ní táwọn yòókù wẹ̀ ẹ̀yin náà wẹ̀ ẹlòmíràn wà rò pé torí màlíyà lẹ́bi ń ṣe owó wá wọlé tán ẹ wá nìkan lọ́ọ́ dà sápò bàbá ọlọ́dán ọlọ́run tí ó kún yín tó kọ́ yín ẹ jẹ́wọ́ al-adabi ládàbí náà ò ní kú ònú ayé yín ẹ ṣe àmì fún wọn jọmọ́ bàbá ọlọ́dán nísìn